Àlàyé ọkàn lánàá kó kọrin. Bàbá tún sọ wípé wá 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 Olúwa wá. Wá 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 Olúwa wá, Olúwa wá, wá ó wá, Olúwa wá, wá ó wá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ẹ̀mí ọ̀run sọ̀ kalẹ̀, kó wá gbé wa ró. Àdàbà sọ̀kalẹ̀ kó wá gbé wa wọ̀. Rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní orí. Ọlọ́run SPG ṣọfà lẹ́yìn ìpàdé wa yìí. Jẹ́ ká rí ọ ká tó lọ. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ wá o. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀. Ó bàbá. Kó wá gbé wa ró. Ọlọ́run ayérayé bàbá mi. Àdàbà ọ̀run sọ̀kalẹ̀. Òkìkí tí kì í mọ láyà. Kó wá gbé wa wọ̀. Rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní orí. Lẹ́yìn ìpàdé wa yìí. Jẹ́ ká rí ọ̀ká tó lọ. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀, kó wá gbé wa ró. Àdàbà ọ̀run sọ̀kalẹ̀, kó wá gbé wa wọ̀. Rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní orí. Lẹ́yìn ìpàdé wa yìí, bàbá jẹ́ ká rí yọ ká tó ń lọ. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀ wá fẹ́ rí o. Ẹ̀mí ọ̀run sọ̀kalẹ̀. Kó wá gbé wa ró. Ọlọ́run Àdàbà ọ̀run sọ̀kalẹ̀. kó wá gbé wa wọ̀. Rọ̀jò ìbùkún rẹ̀ lé wa ní orí. Lẹ́yìn ìpàdé wa yìí. Jẹ́ ká rí ọ̀ká tó lọ. ẹni níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi wá. Níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi bọ̀ ẹ̀wí. Níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi wá ó sọ̀rọ̀. Níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi bọ̀. A ní níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi wá. Níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi bọ̀ mo wí. Níṣìlò ni mo ti wá o. Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà mi wá. Níṣìlò ni mo ti wá o.
Kẹ̀kẹ́ Èlíjà ló ṣamọ̀nà bíbọ̀. Ṣùgbọ́n ẹ fún pé náà kíkan. Ìpè yìnyín rere kò dùn jákèjádò. Létí gbogbo ẹ̀dá ó ti dé, ọdún ìdásílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Ọdún ìdásílẹ̀ ti dé. Padà ẹlẹ́ṣẹ̀ padà. Àní t'Olúwa nílẹ̀ àtẹ̀kùn rẹ̀ o. Ayé àtẹ̀kùnú rẹ̀. Tó fìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun àti oríṣan omi lórí sókè. Ilẹ̀kùn àgbẹ̀yìn sókè kọ́ba ògo wọlé wá. Tani yóò gorí òkè yìí lọ? Orí òkè Olúwa. Ẹni tó ní ọwọ́ mímọ́, tó sì ní àyà funfun, gbórí sókè. Ẹ̀yin lẹ̀kùn kágbẹ̀yìn o. Àgbẹ̀yìn sókè, ọba ògo wọlé wá. Ṣùgbọ́n bí gbogbo ayé di tẹ́ mọ́ wá. Kò gbọ́dọ̀ tẹríba fún Olúwa. Àwa ọmọ ìjọ mímọ́, ẹ dìde kẹ̀yìn Olúwa. Hallelujah. Hallelujah ní orí wa. Hallelujah. Hallelujah wà nínú iṣẹ́ wa. Bí ayé fẹ́, bí ayé kọ̀, wọ́n tẹríba fún Olúwa. Ọ̀nà iye màrè lóde o. Ọ̀nà iye o. Kábíyèsí Ọlọ́run mi, ọba kùrìrì bí òjò, aládé ńlá, ọlọ́wọ́ ńlá, oníṣẹ́ ńlá. Pápá tó ń jó tàwùtàwù, iná kò ní ilé fẹjú. Ọlọ́run àwọn baba ńlá wa. Sẹ́fìlìbù wà láì náà ọba mi, sẹ́fìlìbù wà láì ní. Àní ọ̀nà iye màrè lóde o. Ọ̀nà iye o. Ó sọ jẹ́ yípadà o, wọnú rẹ̀ lọ o. Ọ̀nà iye o. Ọ̀nà iye màrè lóde o. Ọ̀nà iye o. Àní ìjọ mi bọ̀tọ̀ náà ògo rẹ̀. Ìràwọ̀ yọ lókè. Àbá mi tó wúwo tí ó ṣe gbé. Ṣìngbìnìkì aládé wúrà. Gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣọ títọ́ bá mi ni. Majesty. Ọ̀nà iye màrè lóde o. Ọ̀nà iye. Túbọ̀ àròjọ ọmọ Mósè, àròjọ ọmọ Pítà, àròjọ ọmọ Jésù Olúwa. Àròjọ ọmọ Mósè, orí mọ́ládé, ẹ̀dá kíyè sára Celestial ẹ̀yọ̀, ìjọ mímọ́ ẹ̀yọ̀. Àfipín lẹ́lẹ́lẹ́ lórí òtítọ́, àfipín lẹ́lẹ́lẹ́ lórí òdodo. Ọ̀run ẹ̀ ṣí o. Máa fẹ̀mí rẹ kó máa fi dọ́gba sí Elédùmarè ọba mímọ́ o. Ọ̀run ẹ̀ ṣí o.
lókìní ọ̀run kejì. ọ̀run ẹ̀ṣí. Yé ọ̀run kẹta ọ̀run kẹrin. ọ̀run ẹ̀ṣí. Ọ̀run karùn-ún ọ̀run kẹfà. ọ̀run ẹ̀ṣí. Yé ọ̀run keje tọ́lọ́run wá gbóhùn ọmọ rẹ̀. Ọ̀run keje tọ́lọ́run wá ọ̀run ẹ̀ṣí o. A ní kí ló ń fara wọ̀ láwọ̀ sọ́mọ́ o. Àrà sọ Olúwa mi dé. Ọ̀sán fà ń fara wọ̀ láwọ̀ sọ́mọ́ o. Sọ Olúwa mi dé. Kí ló ń fara wọ̀ láwọ̀ sọ́mọ́ o. Àrà sọ Olúwa mi dé. Túbọ̀ ó bọ̀ látòkè ọba wa. Ó bọ̀ látòkè ọba wa. Alágbára wọlé. Alágbára wọlé. Ẹ kúrò lọ́nà o. Alágbára wọlé. Alágbára wọlé. Alágbára wọlé. Ẹ kúrò lọ́nà o. Alágbára wọlé. Ẹ kúrò lọ́nà. Ẹ kúrò lọ́nà. Ẹ kúrò lọ́nà. Oṣù lẹ́kúrò lọ́nà. Àjà lẹ́kúrò lọ́nà. Bàbá ń bọ̀ yé. Bàbá bọ̀ òde. Ira Jama. Yeah. Jariba. Ira Jama. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ ká béèrè fún agbára Ọlọ́run. Ró mi ní agbára. Bàbá ró mi ní agbára. Let's Mi ask for the ìfẹ́ power of dá God. ṣe ayé yìí. Mi ìfẹ́ dá ṣe ayé yìí. I don't want to do this alone. Olúwa pẹ̀lú mi jẹ́ ìrìn àjò ayé yìí pẹ̀lú rẹ. God, come and journey with me. Ẹ̀yin lẹ mọ ayé yìí ṣáájú mi Ọlọ́run. Mú mi rìnrìn àjò ayé yìí, má jẹ́ ń ṣílẹ̀ tẹ̀, má jẹ́ ń ṣiṣẹ́. You know this race more than I do. Let me not go astray. Lẹ́yìn rẹ kò sí ohun tí mo lè ṣe. Without you, I am nothing. Olúwa jọ̀wọ́. God, please. Níwọ̀nba àkókò tí máa lò lókè èèpẹ̀. Within the little short of time I have to spend in life, Má jẹ́ ń fìnira lo ayé yìí Ọlọ́run. let me not suffer. Fi ìtura fún ayé mi. Let your peace be upon me. Fi ìfọ̀kànbalẹ̀ fún ayé mi. Give me comfort. Ayé mi wà lọ́wọ́ rẹ. My life is in your hands. Ohun gbogbo nínú ayé mi ọwọ́ rẹ ló wà. Everything about me is with you, Lord. Ẹ̀yin ni ìpilẹ̀ṣẹ̀ mi. You are my source. Ẹ jọ̀wọ́ bàbá. Please, Lord, Ẹ ró mi ní agbára. give me your power. Àbálájọ tí Sólómọ́nì fi béèrè fún ọgbọ́n ìmọ̀ àti òye. That is why Solomon asked for wisdom, knowledge, and understanding. Ó rí ohun gbogbo nínú ayé kò tiẹ̀ náà ní rẹ̀. Ṣùgbọ́n ó wò ó pé Ọlọ́run gangan ló yẹ kó tọ́ òun sọ́nà. Countless of what we have in life, he did not even look at them. He Béèrè asked fún agbára, for wisdom, agbára, knowledge, and agbára, understanding. Ask agbára, for the power of agbára God. ìtọ́sọ́nà, agbára ìmẹ̀mí yàtọ̀, Power to live agbára it through. àṣeyọrí, Power to succeed. agbára àṣeyege. Power to progress. Ó yá máa fi fún mi. Pray. Tell God to give you the power. Jésù Olúwa wa. Amen. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún mú wa wà láyé láàyè láàárọ̀ yìí. Let's thank
thank God for keeping us alive till this moment. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gidigidi fún oore ọ̀fẹ́ rẹ̀. Thank Him for the grace He has given to you and I. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún àánú tó rí gbà. Thank Him, praise Him for the mercy you've received. Dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ó fún ọ ní ọkàn tó péye láti sin Ọlọ́run. Say thank you, Lord, for even giving me that opportunity to serve you. Ọ̀pọ̀ sùn wọn ò jí mọ́. Many slept and they are not awake till now. Ọ̀pọ̀ ṣiṣẹ́ wọn ò rérè jẹ. Many had worked and they labor in vain. Ṣùgbọ́n kó ṣe nípa ti èmi àti rẹ. But if it is for you and I, Òun ló jẹ́ ká máa wà láyé He is the rere. one that has been keeping us to be here in good and in goodness of His. Jésù Olúwa wa. In Jesus' name we pray. Ní ìgbà kẹta, Thirdly, wọ́n á sọ fún Ọlọ́run pé bó ti rìnrìn àjò ọdún yìí lọ. as you are journeying through the year, Jẹ́ ń parí rẹ̀ pẹ̀lú ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ ńlá. let me end it with fullness of joy. Má jẹ́ rìnrìn àjò ọdún yìí jogún òfo. Let me not just journey through the year in vain. Níbikíbi tí ń bá wà lọ́dún yìí Olúwa má gbàgbé mi. For everywhere I will find myself in the year, Father, do not forsake me. Má jẹ́ ń lo ọdún yìí lásán. Let me not journey in vain. Má jẹ́ ń lo ọdún yìí lásán. Let me not use it in vain. Jẹ́ ń róhun rere tó dára tọ́ka sí lọ́dún yìí. Let me have something to glorify your name for. this Jésù year. Olúwa wa. I want to give testimony. Kí Olúwa In kó Jesus' gbọ́ name. àdúrà wa. May the Lord hear your prayers. Hallelujah méje sí Ọlọ́run. Let's shout 7 hallelujah. 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 Ẹ jẹ́ ká jókòó. Let's be seated. Ṣe ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lówùúrọ̀ yìí We thank God this morning fún ẹni tó tún fún wa lóore ọ̀fẹ́ for the mercy, for the grace He has given unto us, láti tún wà gẹ́gẹ́ bí ènìyàn níwájú Ọlọ́run. for us to live as a living being this moment. Tí a bá ń sọ̀rọ̀ nípa ènìyàn níwájú Ọlọ́run, If you are saying human, orin ìjọ mímọ́ wípé the song of the celestial says, ẹni tó lẹ́mí rẹ̀ Yóò sì rí ògo rẹ̀. hallelujah. Hallelujah. Tí a bá ń sọ̀rọ̀ nípa ènìyàn níwájú Ọlọ́run, If you are talking about people, yẹn ni àwọn tó ní ẹ̀mí rẹ̀, those are the ones that have His Spirit. àwọn ènìyàn tó kún fún ògo rẹ̀. People that are full of His glory. Olúwa yóò sì wà pẹ̀lú wa. Amen. Lówùúrọ̀ yìí, This morning, kí ni Bíbélì? what is the Bible? Kí ni Bíbélì? What is the Bible? Kí sì ni ọ̀rọ̀ Ọlọ́run? What is that word of God? Tá a bá ń sọ̀rọ̀ nípa Bíbélì, When we are talking about the Bible, a ti mọ̀ pé Bíbélì jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. it's referring to the word of God. Ṣùgbọ́n kí ni ìwúlò rẹ̀? But what is the importance? Ipa wo ló fẹ́ kó nínú ayé mi àti rẹ? What relevance is it in our lives? Tí a bá wá ń sọ̀rọ̀ nípa ènìyàn Ọlọ́run Then when we are talking about people of God, tó ń sin Ọlọ́run, those serving God, atólùsọ the speaker àti olùgbọ́, and the listener, gbogbo wa la gbọ́dọ̀ jókòó pẹ̀lẹ́ ká tẹ̀ máa jíròrò lórí ọ̀rọ̀ rẹ̀. we need to sit back and reason in these words. Mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá, He said it last week. mo ní a kọ Bíbélì sílẹ̀ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. He said the Bible has been written for we that the end time has met. Nínú ìwé Kọ́ríńtì kìíní orí kẹwàá ẹsẹ̀ kọkànlá ló ti sọ bẹ́ẹ̀. The book of Corinthians 11 Pé àwọn nǹkan wọ̀nyẹn ń ṣẹlẹ̀ sí wọn. said these things happens to them. Ní ìgbà náà lọ́hùn-ún, Then, a sì kọ̀wé rẹ̀ sílẹ̀ and it was written fún ìgbẹ̀yìn àwa tí ayé dé bá. for we that the end time has come to. A máa ń pa òwe kan, There's an adage which says, wọ́n á ní àdáṣe ló máa ń hun ni, ìbà kì í hun ni. Ìyẹn ni pé tí a bá ṣe bí àwọn ará ìgbàanì ti ṣe ṣe, he's telling us that if you do it the way it has been done in the old days, àwọn ará ìgbàanì tó ṣe é dáadáa là ń sọ o. those who did it well in those days, that's who we are referring to. Tí a bá ṣe bí àwọn ará ìgbàanì ṣe ṣe, If we can do it according to the way they did it then yóò sì dára fún àwa náà. we will remain blessed. Bí a sì ti ṣe ń ṣe, And as we do this, tí aago mẹ́wàá wa tí ò yàtọ̀ sí bó ti wà ní olden days. that at 10 a.m.
still remain unchanged. Tí as they agogo give to dún us. láago mẹ́wàá pé ẹ jẹ́ ká jọ jọ́sìn fún Ọlọ́run. And we do jingle the bell to tell us, let's come to serve God. Tí gbogbo ojú dẹ̀ péjọ láti wá sìn Ọlọ́run láàárọ̀ yìí. And every one of us are here to serve God this morning. Bàbá wa Bàdà ò pa ìlànà yẹn dà nígbà tí bàbá wa Ọ̀ṣọ́fà tí wọ́n gbéṣẹ̀. Our father Bada did not change the act when our Papa Oshofa left. Nígbà tí bàbá wa Bàdà lọ, When Baba Bada left, bàbá wa Jọ́sẹ̀ ò mú kúrò pé ìlànà gbọ́dọ̀ yí padà sáago mẹ́jọ tàbí mẹ́sàn-án. still Baba Joseph didn't change it. Bákan náà nígbà tí bàbá wa yìí wà ń bẹ̀, And when our father is still there, ó ní a gbọ́dọ̀ ṣe bí àwọn bàbá wa ṣe ṣe. says, let's do it the way it has always been done. Bí a ti wá wà nínú ìsìn ọjọ́ ìsinmi, As we are now in today's service, ohun tó dára tí ó yẹ ọmọ ènìyàn láti sin Ọlọ́run, ọ̀run á fi sínú ayé wa. may God give us all good tidings to serve God. Àwa ní ṣe lásán. I will not do this in vain. Kí n tó tẹ̀síwájú, Before he moves forward, mo ní kí ni Bíbélì? what is the Bible? Ẹ jẹ́ ká wo Bíbélì gan-an. Àwọn èèyàn tó mú Bíbélì ọ̀hún dání láàárọ̀ yìí, ẹ na Bíbélì yẹn sókè báyìí. If you have your Bible with you, just raise it up. Let's see. Hallelujah. Bíbélì nìyẹn. That is the Bible. Ẹ jẹ́ ká wo Bíbélì yẹn gan-an ká tó lọ nínú ẹ̀kọ́ àárọ̀ yìí. Let's look at it before we move forward Nínú ìwé Timothy, in the book of Timothy. 2 Timothy, Yeah, the book of 2 Timothy. orí ìkẹta, 2 Timothy chapter 3. chapter 3, verse 16 and 17. 2 Timothy 3, 16 and 17. Àtúnwá kà á 2 Timothy yẹn wọ́n kọ́ papọ̀. Àtúnkà á lórí kẹrin ẹsẹ̀ kìíní títí di kejì. We'll still read it in same as chapter 4. Ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣètò engine, ẹ fún àwọn tó fẹ́ ka Bible ní microphone, ẹ jọ̀ọ́. 2 Timothy 3, 16. Ẹ ní sùúrù mà, ẹ jẹ́ kí wọ́n mú máìkì yẹn wá. Yes. Ẹ ṣé. Gbogbo ìwé mímọ́ tí ó ní ìmísí Ọlọ́run Gbogbo ìwé mímọ́ tó ní ìmísí ni Ọlọ́run ó sì ní èrè fún ẹ̀kọ́, ló ní èrè fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìbániwí, fún ìtọ́ni, fún fún ìkọ́ni ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, tó wà nínú òdodo. kí ènìyàn Ọlọ́run kí ó lè pẹ́, Yes. tí a ti múra sílẹ̀ Yes. pátápátá fún iṣẹ́ rere gbogbo. Fún iṣẹ́ rere gbogbo. Láti ẹsẹ̀ orí kẹrin ẹsẹ̀ kínní yẹn àti kejì. 2 Timothy yẹn, 4 yẹn, 1 and 2. Nítorí náà, Yes. mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run Mo fún ọ ní àṣẹ níwájú Ọlọ́run àti Kristi Jésù, àti Kristi Jésù. ẹni tí yóò ṣe ìdájọ́ alààyè àti òkú, Yes. àti nítorí ìfarahàn rẹ̀ àti Yes. ìjọba rẹ̀. Yes. Wàásù ọ̀rọ̀ náà, Wàásù ọ̀rọ̀ náà. ṣe àìsinmi ní àkókò, Ṣe àìsinmi ní àkókò. àti àkókò tí kò wọ̀. Àkókò tí kò wọ̀. Bániwí, Bániwí. ṣe ìtọ́ni, Ṣe ìtọ́ni. gbaniníyànjú, Gbaniníyànjú. pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Pẹ̀lú ìpamọ́ra àti ẹ̀kọ́ gbogbo. Hallelujah. Hallelujah. All scriptures is good, is God's breath, and is useful for teaching, rebuking, correcting, training in righteousness, so that the man of God may be thoroughly equipped for every good work. In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and in view of his appearing and his kingdom, I'll give you this charge. Preach the word and prepare in season and out of seasons, correct, rebuke, and encourage with great patience and careful instructions. Hallelujah. Hallelujah. Inú mi máa ń dùn He's always happy nígbà tí n bá ní àwọn ìdojúkọ kan. when he comes across some difficulties. Màá wá lọ sí Bíbélì. Then he'll open the Bible. Olúwa kí ló kàn tó yẹ kí n ṣe? He said, God, what is the next thing for me to do? Nígbà tí ọ̀nà mi bá sọnù, When you lose your way,
nígbà tí ayé yìí ò bá yé mi mọ́, when you don't understand all that is happening, nígbà tí ohun gbogbo bá polúkúrúmuṣu, when everything seems to be stagnant, èyí túmọ̀ sí pé mo ti sọ ọ̀nà nù. then that means you've lost your path. Èyí túmọ̀ sí pé mo gbọ́dọ̀ lọ wo ibi tí mo ti sọ ọ̀nà nù. Kí ni mo lè ṣe? Kí ni mo máa ṣe? Àfi kí n tọ Bíbélì lọ. Then you look at it that how can you retrace your steps except Bí if you go to the Bible. bí ó ti ń tọ́ ìwọ tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ́nà, As it teaches you that you are listening right now, bẹ́ẹ̀ náà ló ń tọ́ olùsọ ọ̀rọ̀ náà ló ń tọ́ sọ́nà. and that is the same way it treats the speakers. Bí ó ti ṣe ń bá olùsọ ọ̀rọ̀ náà wí, As it chastises the speakers, bẹ́ẹ̀ náà ló máa bá olùgbọ́ ọ̀rọ̀ náà wí. same as the listener. Bó ti máa kọ́ olùgbọ́ ọ̀rọ̀ náà, As it teaches the speakers, bẹ́ẹ̀ náà ló máa kọ́ olùsọ ọ̀rọ̀ náà. and that is the same way it teaches the listener. Ògo ni fún Kristi lókè ọ̀rọ̀. Hallelujah. Bíbélì pé púpọ̀. The Bible is so complete, Òun ni gbogbo ènìyàn ayé yìí dẹ̀ gbọ́dọ̀ sinmi lé. and everyone should rely on it. Tí a bá wá wo ẹ̀kọ́ tí wọ́n kà láàárọ̀ If you yìí, look at today's lesson, ìdí tí mo fi lọ síbẹ̀ yẹn ni pé why he went there is that àwọn ọ̀rọ̀ kan jáde láàárọ̀ yìí nínú Bíbélì nínú ẹ̀kọ́ kìíní àti ẹ̀kọ́ kejì. some things came up in the first lesson and the second lesson. A ò gbúdọ̀ lọ direct bí wọ́n ṣe kà á fún wa láti fi bẹ̀rẹ̀ wàásù. You should not go direct the way it has been written. A ní láti ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ kó tó di pé a wọnú rẹ̀. Then there must be a foundation before going deeply into it. Kí ni ìdí tá a gbọ́dọ̀ fi ṣe èyí? And why should you do this? Ká lè mọ̀ pé Bíbélì yìí a kọ sílẹ̀ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá ni. For us to know that the Bible has been written for we that the end time has come Kì to. í ṣe wípé a kàn kọ sílẹ̀ fún àwọn tó wà ní ìgbàanì tàbí pé ó jẹ́ ìwé tènìyàn kàn lè kà lásán. It is not for those that were living then or just a mere book. Àwọn nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ níbi tá a kà yìí kì í ṣe fún àwa. Ìdí tó ti bí ajẹ́ tàwa ni pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára àwọn tó ṣubú tàbí àwọn tó gba ìjìyà. A gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára wọn kí àwa náà ká bá lè gbé ẹsẹ̀ wa lé ọ̀nà èyí tí Ọlọ́run fẹ́. They were written down for us to be corrected and for us to see the lessons from those that everything had happened to. Yorùbá bọ̀, wọ́n ní Yorùbá says, àgbà tó jì sí kòtò, ó kọ́ ará ìyókù lọ́gbọ́n. an old man that has fallen into a pit has taught every other followers. Ní orúkọ Jésù, In Jesus' name, ìgbé ayé tèmi tìrẹ yóò máa kọ́ àwọn ènìyàn láti sìn Ọlọ́run. I'm Jesus. Bí ìgbé ayé àwọn kan nínú Bíbélì ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó ń kọ́ wa tí a ó kẹ́kọ̀ọ́ nínú wọn tí yóò sì kọ́ wa ní ọ̀nà tó dára, bẹ́ẹ̀ náà ni ìgbé ayé tiwa náà yóò mú ògo bá ìrìn àjò ayé wa. I'm Jesus. Yóò mú bá ìrìn àjò ayé àwọn ọmọ wa. I'm Jesus. Yóò mú ògo bá ìrìn àjò ayé gbogbo ọkàn tó ń sin Ọlọ́run. I'm Jesus. Ògo ni fún Kristi lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ ká wá lọ sínú ẹ̀kọ́ ìta ti mọ nǹkan tí Bíbélì jẹ́ fún wa, torí pé kíka ọ̀rọ̀ Ọlọ́run jáde kì í ṣe ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí ó ṣe ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ayé ó sì máa jẹ́ ayé. Alẹ́ ò ní di ọ̀sán. The night will not turn morning, Ọ̀sán ò ní padà di alẹ́. and the morning will not turn night. Òṣùpá ò ní yọ ní ibi tí kò yẹ kó yọ. Moon. Rainbow, the moon will not come out when it's not its season. Oòrùn ò ní pajúdé kó pàdídà kó ní òun ò sí fún ọ̀sán mọ́, òru lòún dẹ̀ yẹ. Then the sun will not come out when it's not its time. Tí ayé ó fi di ayé, tí ayé ó fi di ayé, tí ayé ó tún fi padà kúrò ní ayé, ọkùnrin ò ní bímọ fúnra rẹ̀ láéláé. As long as the earth and the moon endures, no man will give birth by himself. Hallelujah. 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 Ìwọ̀n tí mò ń sọ ni pé What he's trying to tell us is ọ̀rọ̀ Ọlọ́run ò lè yí padà. the words of God remain unchanged. Òun ni lánàá, He is yesterday, òun ni lónìí, today, òun náà ni lọ́la. and
tomorrow. A dẹ̀ fẹ́ kọ́ ẹ̀kọ́ ń bẹ̀. And we want to learn from it. Ẹ wo ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n kà fún wa. Looking at the first lesson, Nínú ìwé Jeremiah orí kẹfà the book of Jeremiah chapter 6, láti ẹsẹ̀ ìkẹsàn-án from verse 9. kí wọ́n bá a kà á. Jeremiah chapter 6 verse 9 6, to from verse 21. 9 to 21. Yes. Let's endeavor to use the mic. Thus says the Lord of hosts, they shall truly grain the remnant of Israel as a vine, turn back thy hand as a grain gatherer into the basket. 10. To whom shall I speak and give warning, that they may hear? Behold, their ear is uncircumcised, and they cannot hearken. Behold, the word of God is unto them a reproach. They have no delight in it. Hallelujah. 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 Yóò sì dára fún wa. Amen. Shall be well with us. Amen. Ẹsẹ̀ kọkàndínlógún yẹn sọ pé gbọ́ ìwọ ilẹ̀ Hear, O heart, wò ó. Èmi yóò mú ibi wá sí orí ènìyàn náà torí pé Jeremiah ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n ṣọ̀tẹ̀ sí Ọlọ́run. he said, I will be bringing disaster on these people. Ẹ ti rí i pé mo yẹ sọ̀rọ̀ yẹn nísìnyí, a fẹ́ kẹ́kọ̀ọ́ lára wọn ni. He says, we want to learn from them. Bóun ṣe kọ́ tiẹ̀ ni pé òun fẹ́ mú ibi wá sórí àwọn ènìyàn yìí nígbà náà. But ohun tí ó ń sọ ńgbà yẹn ni pé ohun tó ṣẹlẹ̀ nígbà yẹn nìyẹn. Ọlọ́run sọ fún Jeremiah pé àwọn ènìyàn Ísírẹ́lì wọ́n ti ṣọ̀tẹ̀ sí mi, òun fẹ́ mú ibi wá sórí wọn. God told Jeremiah, Ibi ò ní jẹ́ tèmi tìrẹ. Amen. Yes. God told Jeremiah he was bringing disaster upon the people. And this was written down for us to learn from it. Àní èso ìró inú wọn nítorí wọn kò fi etí sí ọ̀rọ̀ mi. The fruit of their scheme, because they are not listening to my words. Ẹ pé ẹ̀ṣẹ̀ ló jẹ́ fún ọ nígbà náà láti má fetí sí ọ̀rọ̀ Ọlọ́run. Then this is to tell us it's a sin for us not to listen to the word of God. Inú Ọlọ́run kì í dùn nígbà tí a bá kọtí ọ̀gbọ́n yín sí láti má gbọ́ ọ̀rọ̀ rẹ̀. Then God is not happy when we fail to listen to the words. Ọlọ́run wá sọ fún Jeremiah ní ti àwọn ọmọ Ísírẹ́lì pé God told Jeremiah wọ́n that kọ etí dídi sí ọ̀rọ̀ mi àti òfin mi, òfin mi ni wọ́n kọ̀ sílẹ̀. Bákan náà ní ẹsẹ̀ 20, èrè wo ni ó wà fún mi nínú tùràrí láti ṣe bà wá àti èṣù dáradára láti ilẹ̀ tí ó jìnnà wá. Ọrẹ sísun yín kò ṣe inú dùn mi, ẹbọ jíjẹ yín kò wù mí. Ẹ jẹ́ kí n máa ṣe bẹ́ẹ̀ yẹn, kí n máa túmọ̀ ẹ̀, kẹ́ máa bá mi torí àkókò. Hallelujah. Hallelujah. Àwọn tó máa ń ṣí Bíbélì túmọ̀. Some people, they misinterpret the Bible. Mo máa ń sọ fún wọn. You do tell them. Tọ́ bá fẹ́ yí padà kúrò nílànà Celestial àbí Kérúbù àbí Church of the Lord àbáwọn church tó wà ní Áfíríkà wa ń bí. If you are changing your church, Wọ́n á sáré kó ti ẹsẹ̀ kan jáde nínú Bible. then they would quickly tell you something in the Bible. Gbàtọ́ náà bá ti rí ẹsẹ̀ tán kà jáde yẹn, ọkàn á bẹ̀rẹ̀ sí yí padà kó o ṣe sẹ̀lẹ̀ mọ́ o. Once they read this to you, then you start changing your mind. Àjẹtùràrí àjẹ́ nǹkan burúkú ni. So it's a bad thing. Bíbélì wípé a kọ Bíbélì sílẹ̀ He said the Bible has been written fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. for we that the end time has come to. Ohun tó ṣẹlẹ̀ níbí ni pé àwọn ènìyàn ń gbàdúrà, wọ́n ń fi tùràrí jóná. Ní ìgbà náà, ìwà wọn burú, wọn ò yẹ láti pè ní ọmọ Ọlọ́run. Wọ́n ń pa ènìyàn, wọ́n fi ń rúbọ, wọ́n ń bọ òrìṣà, wọ́n ń sin Ọlọ́run àjòjì. Kan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nìyẹn. A lè yọ ẹ̀kọ́ yẹn jáde ká máa wá fi kọ́ wá sí pé torí pa tí ń fi tùràrí. Ká máa sọ pé tùràrí ò sínú ìlànà. Kò rí bẹ́ẹ̀ o. Bí èèyàn bá ṣe dáradára tó bá gbàdúrà, Ọlọ́run á gbọ́ àdúrà ẹ̀. Tó bá fi tùràrí, Ọlọ́run á gba tùràrí ẹ̀. Tó bá wọ́n mi yà símọ́, Ọlọ́run á wo mi yà símọ́ yẹn á ṣètẹ́wọ́gbà. Ṣùgbọ́n nígbà téèyàn bá wà nínú ẹ̀ṣẹ̀ tó ń gan Ọlọ́run tí ò rìn déédéé níwájú Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ kò sírú àdúrà tó lè gbà. Bíbélì sọ wípé àwa sì mọ̀ wípé Olúwa wa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀. In those days, they burn incense, they pray,
But all these were not acceptable in the sight of God, because they are still dwelling in sin. They kill, they mock, they do all varieties of bad things. But for we today, it's not as if we will tell you not to burn incense, not to sprinkle water, because you are doing this in his holy house and is with holy heart. So we can't discourage you with this. Ohun tí a fi mú ẹ̀kọ́ yìí wá ni pé a fẹ́ kẹ́kọ̀ọ́ lára àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n ṣọ̀tẹ̀ sí Ọlọ́run, ohun tó jẹ́ ìbínú Ọlọ́run sí wọn. Bó tilẹ̀ pé nírú àkókò yìí, irú ohun Ọlọ́run bẹ́ẹ̀ lè má fi bẹ́ẹ̀ jáde ju wípé kákan kà á jáde nínú Bíbélì ká wá wo ìgbà tí a wà. Kí ló ṣẹlẹ̀ ní àkókò tiwa? Ṣé àwọn ìṣòro tá à ń là kọjá? Ṣé Ọlọ́run gangan ló ń bínú ni? Bí orílẹ̀-èdè yìí ṣe dà lónìí, ṣé inú Ọlọ́run ni ò dùn sí ni? Ǹjẹ́ àní fi wé ìrìn àjò ayé ìgbà yìí? A wá wo ohun tí àwọn ènìyàn wọ̀nyí ṣe tí wọ́n fi rí ojú rere Ọlọ́run. Ìyẹn ni Ọlọ́run fẹ́ ká mú ṣe. Ìyẹn lẹ̀kọ́ yẹn ṣe wá. Kì í ṣe pé bóyá pé wọ́n ní nǹkan tá à ń ṣe là ń kà jáde. The passage or the lesson of today was brought to us for us to learn from what had happened in the past and for us to correct our ways and acts of doing things. Nítorí náà báyìí ni Olúwa wí. Sáà wò, èmi ò fi ohun ìdìgbòlù síwájú àwọn ènìyàn náà tí bàbá àti àwọn ọmọ yóò jùmọ̀ ṣubú lù wọ́n. Aládùúgbò àti ọ̀rẹ́ yóò ṣègbé. Ní àkókò náà, Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ohun tí ìbínú Ọlọ́run rú sí wọn. Ní àkókò yìí, ní ìgbà náà tó jẹ́ pé Ọlọ́run bínú sí wọn torí pé wọ́n kọ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀. Therefore, this is what the Lord says. I will put obstacles before these people. Fathers and sons alike will stumble over them. Neighbors and friends will perish. This, God was not happy with these people, and that is why he brought punishment on them. Ẹ wo bí gbogbo yín ṣe dákẹ́ tẹ́ ẹ jókòó tí ẹ ń wò tí ẹ ń gbọ́ ohun tó ń ṣẹlẹ̀. Ní àkókò náà, wọn ò ní ààyè láti ẹ̀ ti péjọpọ̀ láti jókòó. Ìbọ̀rìṣà ti kúnnú ọkàn wọn. Kò sí àkókò fún wọn láti lọ sílé Ọlọ́run. Wọ́n fohùn gbogbo sílẹ̀. Wọ́n gbé kẹ̀kẹ́, wọ́n gbé síwájú ẹṣin. Ayé wọn wá bẹ̀rẹ̀ sí dàrú nítorí wípé Ọlọ́run fúnra rẹ̀ òun ló fẹ́ dá sẹ̀ríà fún wọn. See the way you're seated here to listen to the word of God. In those days, they were not ready to listen, whereas they worship their own gods and do all other idolatries. But with that, they still put their horses at the back of their own wheels, which was making them to fall astray. But today, God will save us all. Hallelujah. Hallelujah. Báyìí ni Olúwa wí. Thus says the Lord. Sáà wò, ènìyàn kan ti ìlú àríwá wá àti orílẹ̀-èdè títóbi kan yóò ti òpin ilẹ̀ ayé dìde. Wọ́n di ọ̀run àti ọkọ̀ mú. Òǹrorò ni wọn kò sì ní àánú. Ohùn wọn yóò hó bí òkun. Wọ́n gun ẹṣin, wọ́n sì múra bí ọkùnrin tí yóò jà ọ́ lógun. Ìwọ ọmọbìnrin Síónì, ẹ wo àwọn preparation tọ́lọ́run ní fún wọn nítorí pé wọn ò sin Ọlọ́run. Look at the way he said, look, an army is coming from the land of the north. A great nation is being stirred up from the end of the earth. They are armed with bows and spears. They are cruel and show no mercy. They sound like roaring sea. As they ride on their horses, they come like men in battle formation to attack you, O daughter of Zion. Ohun tí Ọlọ́run sọ lọ́dún yìí ni pé What God is telling you this year bí a ti kọjú sí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá. As you have looked upon him since the beginning of the year. Bí a ti ń gbéga láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá. As you've been elevating him from the beginning of the year. Tí Ọlọ́run bá lè kọjú ìjà sí gbogbo àwọn tí ò sìn. If God should punish those that do not serve him. Èyí túmọ̀ sí pé àwa tá à ń sìn lọ́dún yìí ká máa retí ayọ̀. Then for we that are serving him this year, let us Àwa tá à ń expect glory. ké pè é láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá ká máa retí ìbùkún rẹ̀. Those of us that have been calling him, let's expect our results. Ojú méjì láyé ní.
The world has two faces, Ojú tó dára àtojú tí ò dára. the good and the bad one. Gbogbo ọkàn tó kọjú sí Ọlọ́run lọ́dún yìí. Every one of you that is looking up to God, Bó o ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ yìí. as you are hearing this morning, Lórúkọ Jésù, àánú Ọlọ́run yóò wọlé tọ̀ ẹ́ wá. the mercy of the Lord will come into your household. Lórúkọ Jésù, ìbùkún Ọlọ́run yóò wọlé tọ̀ ẹ́ The wá. blessings of the Lord will come into your household. Bó o ti ń kẹ́kọ̀ọ́ láti ní ìbẹ̀rù Ọlọ́run. As you are learning to fear God, Ìbẹ̀rù Ọlọ́run kì í pani. the fear of God does not kill. Ìbẹ̀rù Ọlọ́run kì í fúnni lápátẹ́ńṣọ̀n. It does not give hypertension. Ìbẹ̀rù Ọlọ́run kì í pani lára. It does not Kì hurt í you. pani lára. It does not hurt you. Ṣùgbọ́n àìbẹ̀rù rẹ̀, But if you fail, òun ni ìparun. then destruction comes. Béèyàn bá bẹ̀rù ayé, If you are scared of the world, ẹ̀jẹ̀ ríru lè wọlé. then you might have problem with your Béèyàn blood. bá kó ohun ayé mọ́yà, If you put everything to heart, ohun búburú lè ṣẹlẹ̀. evil thing might come your way. Ṣùgbọ́n gbogbo ìbẹ̀rù tó jẹ́ ìbẹ̀rù Ọlọ́run But the most important one is the fear of God. kò ní wàhálà kankan. It does not have any problem. Mo sì gbà á ládùúrà bí a I ti pray bẹ̀rù for rẹ̀ tá à you ń this sìn. moment as you fear Him. Lórúkọ Jésù, àní rí ìjákulẹ̀. God, you will not be Tí a bá wo ẹ̀kọ́ yẹn ká kà á díẹ̀ sí i. If you look at that passage, Nínú 25, look at verse 25. 24, ó ní àwa ti gbọ́ òkìkí èyí ná. Ọwọ́ wa di rírọ. Ẹ̀dùn ti dùn wá ti dì wá mú. Àti ìrora bíi obìnrin tí ó ń rọbí. 25, má ṣe lọ sí inú oko. Bẹ́ẹ̀ ni kí o má ṣe rìn ojú ọ̀nà náà. Nítorí idà ọ̀tá, ìdàgìrì wà yíkáàkiri. Pé ó wá ń kìlọ̀ fún àwọn ènìyàn, fún àwọn tó mọ ọ̀nà náà. Àwọn nǹkan tó yẹ kí wọ́n fi kóra wọn ró. Àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣọ́ra fún. Ìgbà tó yẹ kí wọ́n rìn àti ìgbà tí kò yẹ kí wọ́n rìn. Nítorí pé Ọlọ́run sọ wípé ìbínú òun ti sọ̀kalẹ̀. Ó ní ìwọ ọmọbìnrin ènìyàn mi, di ara rẹ ní àmùrè, aṣọ ọ̀fọ̀ kí o sì kú ekuru sára. Ṣé ọ̀fọ̀ bí ẹni tí ń ṣọ̀fọ̀ fún ọmọ rẹ̀ nìkan tó. Hallelujah. Hallelujah. Ẹ má yẹ kẹ́kọ̀ọ́ yẹn bá wa lẹ́rù, ẹ̀yin ò ní ṣọ̀fọ̀. You will not. A kọ Bíbélì sílẹ̀ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Said the Bible has been written for we that the end time has come to. Ibì kan nínú bóyá bí Isaiah 55 ó ní kí rárá má ṣe dá sí. Kí rárá má ṣe dá sí. Ó fẹ́ ká gbé ìgbésẹ̀ tí a ó fi ní ayọ̀ ní ìgbẹ̀yìn. He wants you to make a step that you actually rejoice at the end of it. Ọlọ́run a máa gbin àwọn ìbẹ̀rù rẹ̀ sínú ọkàn àwọn tó ń sìn kí wọ́n lè ní àlàáfíà. You put His fear in those who serve Him so that they can have peace. Nígbà tí irú àwọn ọ̀rọ̀ Ọlọ́run báyìí bá jáde, When this word comes out, a ti wò lọ́kàn wa pé ẹ jẹ́ á kẹ́kọ̀ọ́ lára àwọn tó ṣubú. then you have it at your heart that let's learn from those that are fallen Kí àwa kó ba lè dìde. so that you can be lifted up. Kì í ṣe pé gbogbo ẹ̀ náà ló máa jẹ́ tiwa. It is not as if everything will be hard. Ìbànújẹ́ ò lè jẹ́ tiwa. Failure will not be yours. Ẹ tún wo ibìkan tó ń kọ sí Báíbù tó jẹ́ pé a máa ń sá fún bẹ̀ kan. There is a particular portion in the Bible where we do not A read. máa ń sá fún bẹ̀ gan. We are always scared of reading it. A kì í fẹ́ kà á. We are not always wanting to read. Deuteronomy 28 yẹn. Deuteronomy Mi ò 28 ní kàkà o láti 15. from 15 downwards. Téèyàn bá ń kà lọ tí ò bá múra, ẹnu adé máa kọ́lẹ̀, afẹ́ lè máa wọ́ tọ́. If you keep reading it downwards, you see. Kó o ṣe pé nǹkan tá à ń kàn bẹ́ẹ̀ tá a bá ń kà ló máa ṣẹlẹ̀ sí wa. It's not that these things will happen to you, Ihun tó ń fẹ́ ni pé ó fẹ́ ká kà á. but He wants you to read Ká bá lè mọ ìbẹ̀rù Ọlọ́run. so that you can have the fear of God. Ó fẹ́ ká kà He á. wants you to read this Ká bá lè ṣèfẹ́ rẹ̀. so that you can do His Ó will. fẹ́ ká kà á. He wants you to read them Ká bá lè mọ orí ìyà tó wà nílẹ̀ fún àwọn tó kọ Ọlọ́run sílẹ̀. so that you know the punishment for those who leave God. The same thing ni ẹ̀kọ́ tí wọ́n ń kà fún wa lọ́wọ́lọ́wọ́ yìí. It's the same as what is being read to our hearings. Tí ẹ bá wò ó, ẹ rí i pé nǹkan kì í síbẹ̀. If you read downwards, you see many things are written Kì í there. ṣe nǹkan tó lè bà wá There are things that should not scare you though. Ẹ̀kọ́ yẹn gan ò tiẹ̀ ju 21 lọ. It's
we are meant to stop at 21. ṣùgbọ́n ogun ti wà láàárín àwọn ènìyàn ní ayé ìgbà náà. But there is problem in the world, in the lives of those who were living there. Ogun tó ṣe ṣẹlẹ̀ sí wọn kì í ṣe ogun tó wá láti ọwọ́ Sátánì. This war did not even come from Satan. Ogun fúnra rẹ̀ látọwọ́ Ọlọ́run ni. The battle was from God. Eléyìí jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára rẹ̀. And this is why you need to learn from it. Gbogbo ìṣòro tí orílẹ̀-èdè ní lónìí. The problem the whole world is having today, Pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà. especially our country Nigeria, Àìfìfẹ́ Ọlọ́run sọ́kàn tó bó ti yẹ ló ń dá wàhálà alẹ́. is because we fail to have the fear of God in our life. Láti ìpìlẹ̀ ayé wa wá ní ìṣòro ti wà fórílẹ̀-èdè yìí. From the beginning of our life, then we started having problem with this Tí a world. bá ń wo àwọn tó dókè, ibo ni wọ́n ti gbìn wọ́n? If you look at- Níbo ni orísun wọn ti wá kí wọ́n tó dókè? If you look at those in power, look at their source, check what are those things they've done. Àwọn bàbá wa ló pòwe wọ́n ní amúkun ẹrù ẹ̀ wọ́. Said, you this laborer, Ó ní òkè lẹ́ Your ń load is wò. not straight. Ó ní òkè lẹ́ ń wò ẹ ò wo ìsàlẹ̀. said you are looking at the load, you are not looking at my leg. Foundation létà bá fi lélẹ̀ tó bá ti wọ́. A foundation that is bent, Kò sí nǹkan tá a lè mọ́lé ó máa wọ́ náà ni. there is no structure you put on it, it will still bend. Ọlọ́run fi ìran hàn mí God showed him a vision lórí orílẹ̀-èdè Nàìjíríà. on this country, Nigeria. Nígbà tí mo rí ìran yìí, When he saw the vision, mo dìde lórí ibùsùn mi mo dẹ̀ ń sunkún. he stood up and started crying. Kí ni Ọlọ́run fi hàn mí? What did God show him? Mo rí i pé gbogbo àwọn tá a fẹ́ dìbò yàn gbogbo wọn náà ní ọkàn láti ṣe rere. He said, those who you are voting for, they have that spirit of doing good. Níwájú bá bọ́ ọmọ tá a gbọ́dọ̀ pè jẹ́rìí rọ́. Mo rí i pé gbogbo wọn ní ọkàn láti ṣe rere. They have that mind to do good. Kódà a jọ ń jìyà gangan ni ká tó dìbò fún wọn. We are even suffering together before they were voted for. Àwọn náà wà lára àwọn tó ń jìjàgbara wípé a gbọ́dọ̀ rí ohun tó dára lórílẹ̀‐èdè Nàìjíríà. They are even part of those who want good things in Nigeria. Ṣùgbọ́n ó ṣe mí láàánú. But it's so surprised. Mo wá rí i pé àìlẹ́ tí wọn a fi wọ́n sípò lójú ìran yẹn. After they were being elected, Bí a ti fi wọ́n sípò tán, as they won the post, ẹ̀mí kan dẹ̀ lọ bá wọn. then the spirit went to meet them, Ẹ̀mí yẹn dẹ̀ lọ bá wọn. met with them, Ó dẹ̀ change ọkàn wọn. and changed their mind. Wọn ò rántí nǹkan tí wọ́n sọ kán tó débẹ̀ mọ́. Then they failed to remember everything they said Wọ́n before. wá bẹ̀rẹ̀ sí manage ara wọn. They now started imagining Wọ́n bá bẹ̀rẹ̀ themselves, sí ní force ara wọn. forcing themselves. Ẹ̀pa ò bóró mọ́. Then the solution could not be Kí anymore. ni a lè ṣe kí àwọn olórí wa tá a yàn sípò? Kí ni a lè ṣe tí wọ́n fi lè rí ojú ọ̀nà òtítọ́ ìgbàanì tọ̀? Then Ẹ̀mí kan ń wọlé sí wọn lára. what can you do to put them on the right path? Àwọn spiriti kan ń wọlé sí wọn lára, sí wọn lọ́kàn. Àwọn tó bá ní ọkàn láti ṣèfẹ́ orílẹ̀-èdè yìí nígbà tó bá ti dépò, wọn ò ní lè ṣe é. There are some spirit that goes into them for those who want to do good to the country. Èyí tó bá ṣagídí pé wọ́n ṣe lọ́rọ̀ yàn. If they once they say they will not do it, Bí mo ṣe rí nìyẹn, inú kó sùn kó má jí mọ́. they will not wake again, Inú kó kúkú òjijì. or they might just die anyhow. Mo wá bẹ̀rẹ̀ sí sunkún nígbà tí mo jí. Then he started crying when he woke up. Mo ní Olúwa kí la lè ṣe pẹ̀lú nǹkan wọ̀nyí. Said, God, what can we do to stop this? Ó kọjá ìwàásù. This is beyond preaching. Ó kọjá ká gbé nǹkan àdúrà ká gbé kalẹ̀ wípé à ń gbàdúrà. Àdúrà nìkan kọ́ la lè ṣe lórí ẹ̀. This is beyond we just gathering to pray. Ohun tá a nílò láti ṣe lórí ẹ̀. What we need to do on this Òun ni pé is láti inú ìdílé kọ̀ọ̀kan. from each family, Láti inú ìdílé kọ̀ọ̀kan. from each family, Ìpìlẹ̀ tó ti wọ́ yẹn. that source that has been bent, Bóyá kí wọ́n wó o. let them destroy. Kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tún ìpìlẹ̀ mọ́. Ìyẹn ni pé a máa bẹ̀rẹ̀ sí gbé òtítọ́ dúró láti ìdílé kọ̀ọ̀kan kó tó di pé òkè máa dára. So that we can build in truth. Ẹni tó dókè ò lè ṣe. The person on top cannot do. Tó bá lóun máa ṣe, If he says he will do ó it, máa wó mọ́ra ẹ̀ lẹ́sẹ̀ ni. then he too will fall. Nǹkan tí mo sọ ni pé kó wà lókè. When the person is up Ká wá kí ọgọ́rùn-ún àdúrà mọ́lẹ̀.
and you are praying or trying to remove the pillars, ká máa ní ẹni tá a dìbò yàn yín tó olórúkọ Jésù ó yá kó bẹ̀rẹ̀ sí í ṣe rere kó bẹ̀rẹ̀ sí í ṣe rere fáwọn kò sí kankan bẹ́ẹ̀. then there is nothing that to be done. On ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbọ́ yẹn. this word of God that you are hearing today, ọkàn ìgbàgbọ́ tá à ń gbọ́ yìí tá a fi ń gbọ́ ọ̀rọ̀ yẹn. and with this good heart that you are using to learn, òun la fi máa padà sílé. then you have to go back home with it. àwa bẹ̀rẹ̀ sí í ṣe rere láti inú ilé lọ. Then try to restructure from there. ilé la ti kó ẹ̀ṣọ́ ròde. Said good things start from home. ilé la sì í wò ká tó sọmọ lórúkọ. Then you'll have to look at your house before naming your kò child. sí ohun tá a lè ṣe. There is nothing that can be done. ká mú ọkàn tí Ọlọ́run ń sọ níbí yìí pé ká gbé ìhámọ́ra Ọlọ́run wọ̀. He's telling us to put on the armor of God. ká padà sí ìbẹ̀rẹ̀ ayé wa. Let's return to the beginning of our life. ká mú àwọn ọmọ wa láti kékeré káwa ta fẹ́ kọ́ wọn náà ká jẹ́ ẹni tó ti ní ẹ̀mí Ọlọ́run. Teaching our children the way they should go, and you, the teachers, gẹ́gẹ́ bí should àdúrà remain. tí mo ti gbà ká tó wọlé sínú wàásù. Just like the prayer you've prayed before starting the sermon, wípé ẹni tó ní ẹ̀mí rẹ̀. that the person who owns the life, àwọn ni yóò rí ògo rẹ̀. they are those who will see the glory. ẹgbẹ́ ẹ̀kọ́ tí wọ́n kà fún wa yẹn. Did you listen to the passage? wọ́n very ní well? wọ́n ń bu ọlá fún Ọlọ́run nínú ọkàn wọn ṣùgbọ́n ọkàn yẹn jìnnà sí Ọlọ́run. They were actually praising God, but their mind is far away from God. wọ́n ní wọ́n ń fi tùràrí jóná wọ́n ń ṣẹ̀sìn bẹ̀rẹ̀ oṣù tuntun wọ́n ń gbàdúrà. They're praying. Ọlọ́run ní láéláé Ọlọ́run ò lè gbọ́ àdúrà wọn. God says He will not accept any, àwọn ọmọ Ísírẹ́lì ti ṣọ̀tẹ̀ sí mi. because they've actually rebelled against God. ohun tọ́lọ́run sọ ń bẹ̀ ni pé What God is telling you there is that káwọn ọmọ Ísírẹ́lì padà sí foundation wọn. let the children of Israel go back to their source. kí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run wọn pẹ̀lú ọkàn pípé. Go back to God with a full heart. kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá ké pe Ọlọ́run. Then they should start calling out to God. ṣùgbọ́n ní ìta ń bá lọ yìí. But as we go, àìmọye àsọtẹ́lẹ̀ lórí orílẹ̀-èdè Nàìjíríà. many revelations has come upon the land Nigeria. àwọn kan tiẹ̀ máa sọ fíṣàn tí ó ṣẹlẹ̀ ní 2022 gbogbo ayé á dẹ̀ máa gbọ́. Some will even tell you about the vision of 2022-23. àwọn kan tiẹ̀ ti ń predict lọ́wọ́lọ́wọ́ báyìí pé ẹni báyìí ni president ẹni báyìí ni president wọ́n ti ń sọ fíṣàn nípa rẹ̀. Some have even proclaimed that this is the person that would attain the position of the president. ṣùgbọ́n tẹ́ ti gbàgbé pé ohun gbogbo ti wá láti ìpìlẹ̀ ni. But you've forgotten that everything has been bent from the source. gbogbo àwọn tá à ń yàn sípò lènìyàn dáradára. Every people you are pointing to that position are of good people. gbogbo àwọn tá à ń yàn sípò lènìyàn rere. They are of good people. ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tó ti ta sílẹ̀ lórílẹ̀‐èdè yìí ń kọ́. But the blood of the saints that have been shed on the soil. báwo ni àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ Abel ti ń ké ìrora níwájú Ọlọ́run báwo ni àwọn ẹ̀jẹ̀ yìí ò ṣe ní béèrè ẹ̀san. And these bloods are actually calling for a ní vengeance. láti padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Then we need to come back to God. ẹni tó bá rí ẹ̀kọ́ kejì. Second lesson, yes. Matthew. Matthew Kinni. Chapter 11, 20 to 30. yes. Who is reading? Matthew 11. A bruised from Thank you. 20. yes sir. A bruised reed it will not break, and a smoldering wick it will not snuff out. nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí nígbà náà ni ó bẹ̀rẹ̀ sí bá ìlú wọn nì wí. He was telling the state níbi tí ó ti gbé ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ agbára rẹ̀. where he did most of his miraculous works, nítorí tí wọn kò ronúpìwàdà. because they failed to repent. ìrònúpìwàdà Repentance ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ àwọn ọmọ Ísírẹ́lì nìyẹn. is what God wants from the Israelites. ká tó gbàdúrà Before we pray, ká tó gbé àwọn nǹkan kan kalẹ̀ láti fi gbàdúrà bí ètò bóyá ní ti Celestial wọn ní kórílẹ̀-èdè yìí lè dára o ẹ lọ gbàdúrà sígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà o ẹ lọ sí north ẹ lọ sí east ẹ lọ sí south ẹ lọ sí west ká tó lè gbàdúrà o Ọlọ́run ní ká buyẹ̀ sórígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà ká tó lè ṣe é àfi ká kọ́kọ́ rí i pé ìrònúpìwàdà ìrònú tó pa ìwà dà. yes. repentance is what God wants. Even before you pray or to even put any materials down to pray upon, God wants you to repent first. ká tó lè fi tùràrí jóná.
even before burning incense, àfi ká kọ́kọ́ lọ ronú pìwàdà. repent first. Ọkùnrin kan ronú kò pìwàdà. There was a man who actually wanted to repent. Ọkùnrin yẹn jẹ́ alágbèrè. He's an adulterer. Ó máa ń ṣe àgbèrè rẹ̀ níbi irú Ṣàngó. He does his fornication there like a Sango side. Ngbà tó ṣe àgbèrè rẹ̀ ní Ṣàngó, ó kátọ̀ sí. When he was doing it there, he ẹni tó interview ti rẹ́rìn. Mo nígbà tó ṣe àgbèrè rẹ̀ ní Ṣàngó, ó kó àtọ̀ sí. Àbí ṣé gonorrhea kan ló ń jẹ́ bẹ́ẹ̀ ni? Ó yá. he contracted gonorrhea. Ó wá fẹ́ ronú pìwàdà. He was now thinking of repentance. Láyé òun ò ní ṣe kínní mọ́. Say, in my life I will not go back. Ṣùgbọ́n bó ṣe ronú tiẹ̀ rè o. But this is how he thought. Ó ní àwọn aṣẹ́wó Ṣàngó yìí ò clear. He said, this Ó ní wọn neat. he said, these people, they are not neat here. Bí ọ̀bùn ni wọ́n. They smell. Ó ní àwọn aṣẹ́wó island yẹn máa wà òkè. He said, those in the island will be okay. Ìyẹn ni pé ó ti ronú nípa ìjàmbá tó ṣe. He was thinking about the way he felt first. But ìrònú rẹ̀ kò jinlẹ̀. But he still did not change. Ìrònú rẹ̀ kò pa ìwà rẹ̀ dà. He didn't change. Ó wá kọ Ṣàngó sílẹ̀, ó wá lọ sí island, ó níbẹ̀ gangan láyé wà. He left Sango for the island to say, I'm getting into a new world. Ìyẹn ni pé ìrònú rẹ̀ kò pa ìwà dà. This is to tell us that he did not change. Bíbélì sọ nípa ìrònú pàwàdà.